ọwọ́ ọlọ́pàá ti tẹ Wale lẹ́kìtì, Ẹlẹdẹ ló jí o. Ọjọ́ gbogbo ní tolè, ọjọ́ kan ní tolóhùn. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkìtì ti tẹ ọkùnrin kan, Ògúnlẹ́yẹ Wale, ẹni ọdún 23 lórí ẹ̀sùn olè jíjà. Agbófinró Ìǹspẹ̀kítọ̀ Akínwálé Oríyọmí sọ fún ilé-ẹjọ́ pé wọ́n fẹ̀sùn kan olùjẹ́jọ́ àti àwọn mìíràn ní Ìpòtì Èkìtì àti Ìdó Èkìtì láàrin ọdún 2022 sí 2025 lórí jíjí ẹlẹ́dẹ̀ 124 tí owó wọn tó mílíọ̀nù lọ́nà 12 náírà tó jẹ́ nǹkan ìní arákùnrin Arógundádé Philip. Ìǹspẹ̀kítọ̀ Oríyọmí sọ síwájú pé ìwà olè jíjà yìí ní ìjìyà lábẹ́ òfin ìwà ọ̀daràn ti ìpínlẹ̀ Èkìtì tọdún 2021. Olùjẹ́jọ́ ọ̀hún ló sọ pé òun kò jẹ̀bi ẹ̀sùn méjèèjì tí wọ́n fi kàn òun. Agbẹjọ́rò fún olùjẹ́jọ́ Barrister Àdùnní Ọlánìpẹ̀kun ti wá rọ ilé-ẹjọ́ láti jọ̀ọ́ jàre kí wọ́n gba béèlì olùjẹ́jọ́. Adájọ́ ilé-ẹjọ́ májísírèètì ọ̀hún, arákùnrin Àbáyọ̀mí Adéọ̀sùn, ti wá sọ pé kí wọ́n san 1,100 náírà. Wọ́n sún ìgbẹ́jọ́ náà síwájú di ọjọ́ 3 oṣù kọkànlá ọdún yìí.